àwọn nìyẹn gbogbo wọn nìyẹn bàbá Ọbásanjọ́ ní àwọn náà rìn kiri bí nàkí yẹn àwọn náà rìn kiri bí àgbà nàkí yẹn kí ni gbogbo wọn yẹn èmi ò bú yẹn wọn ẹsẹ tó kọ mo tó ti ń sẹ kébo èmi ò bú ẹnì kankan mo ti dákẹ́ èmi ò bú yẹn ṣùgbọ́n kò dáa bàbá wa lẹ jẹ́ bàbá wa lẹ jẹ́ àfikẹ́ bọ́tà kẹmọ pàṣẹ fáwọn ọba kẹmọ sí ẹ dìde ẹ jókòó ohun tẹ mọ̀ náà nìyẹn ní plan gidi kankan fún Yorùbá ẹ̀sìn lọ́mọ Yorùbá ni wọ́n dẹ̀ sọ pé Ìgbò ni àwa ń gbìjà yín pẹ́ kì í ṣe Ìgbò sáwọn tó sọ pé Ìgbò ní í ṣe wọ ìjà rẹ̀ yín sì ṣé báyìí káyọ̀ sọ̀rọ̀ kẹ́ sọ pé kí ni Sunday Igboho ṣe ẹ fi lọ́rùn lẹ̀ ẹ sọ kankan ẹ wọ́n sì jùà ẹ bá jùà yà káàkiri ṣíọ pẹ́ mo tún tọ́ sí yín lára yẹn àgbà yà òsì yìí pẹ́ ìkànnì Ọlọ́run tó gbẹ̀mí mi lọ́wọ́ yìí kò ní fẹ́ mi lé yín lọ́wọ́ ẹ̀yin bàbá tó yẹ kẹ́ ọmọ dùn sáwọn ọmọ nú yín fẹ́ kẹ́ni kankan bá rẹ́kọ́ọ̀dù tí bàbá Ọbásanjọ́ ohun tí ń ṣe bàbá ni pé bàbá ò fẹ́ kẹ́ni kankan bá rẹ́kọ́ọ̀dù wọn ò fẹ́ kọ́ ọmọ Yorùbá kankan débi tó ga mọ́ wọn fẹ́ kọ́ já wọn nìkan ẹ̀sìn pírẹ́sídẹ̀ntì láyé ológun ẹ̀tún sọdún mẹ́jọ láyé alágbádá kọ̀sẹ́ni tó nírú lọ́ọ̀kì yẹn tó ẹ̀ẹ́dẹ̀ wúlò kankan fún Yorùbá ní wúlò kankan láti bí síbẹ̀ pẹ́ sọ́dà bẹ́ẹ̀ ẹ ṣe láyé ológun ẹ̀rí ṣe opportunity ńlá lẹni kò sí ẹnì kankan ọmọ Yorùbá kan tó ní opportunity wá fẹ́ kí Yorùbá kankan bá rẹ́kọ́ọ̀dù yẹn wà mọ bínú ọmọ Yorùbá kankan gbogbo ọmọ Yorùbá tó bá ti wà ń kó báyìí mọ bínú wọn ni mọ bínú bàbá Ọbásanjọ́ mọ bínú gbogbo ọmọ Yorùbá bọ́n sì ṣe tó fi yọ bàbá mi ń pò náà ní Rasidi Ládọjà wọ́n yọ ń pò ní Lágídí sígbèsè ayẹlẹ́ ń lò yẹ ẹ ṣe láyé ológun opportunity ni bàbá Ọbásanjọ́ ẹ tún wá ṣe ọdún mẹ́jọ láyé alágbádá kò sẹ́ni tó bá rẹ́kọ́ọ̀dù yẹn wá fẹ́ kẹ́ni kankan tó bá rẹ́kọ́ọ̀dù yẹn mọ́ ẹni tó bá ti wá wà níbi kan báyìí tó wà ń pò kan báyìí mọ bínú wọn ni pẹ́ Ọlọ́run wọlá yìí pé bẹ́ẹ̀ ṣe dà wọn bàbá wa tọ́jọba láàmú gbàtẹ́ ẹ dìde ẹ jókòó tẹ fáwọn bàbá ọba yẹn níjọ́ yẹn tẹ ṣe yẹn ẹ dojú táwọn bàbá yẹn ni ntìjú lẹ bá kó láyé pẹ mo sọ bẹ́ẹ̀ àṣẹdẹgùn kò sí nǹkan kan tẹ fẹ́ ṣe ẹ lè ṣe ju tẹ ṣe yẹn náà lọ ẹ lè ṣe ju tẹ kẹ lémi kó ń lu yẹn náà lọ kí lẹ fẹ́ ṣe ẹ sáà lè wá pa mí bí tí mo wà yìí bẹ́ẹ̀ dẹ pa mí ẹ lè ṣe nǹkan kan lẹ́yìn kẹ pa mí kí lẹ tó fẹ́ dá ẹ̀yin náà sá kù náà ni bẹ́ẹ̀ pa mí ní sẹ́yẹ kù abẹ́ ẹni kú tẹ́ bá ti mọ̀ pé tó bá jẹ́ pé kú ní ọ̀pẹ̀ náà ọ̀lẹ́ndì gbogbo ẹ̀ tẹ́ sọ pé kan lọ pa mí tẹ́ ń ṣe wóróworó tẹ́ ń pariwo ìyá tẹ́ ní kan lọ pa mí tẹ́ ń sọ pé ẹnu rẹ̀ rọ̀ ṣé bẹ́ẹ̀ ni ó kù ọ̀lẹ́ndì èmi rò pé ẹni kú pé wáyé pé ẹ lu agbára yẹn táyọ̀ fi tán ẹ̀yin olórí búì ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ mi pẹ̀lú ògo Ọlọ́run ọjọ́ Sunday màá jókòó bí náà màá ṣe gífì fẹ́yìn tẹ́ jẹ́ tèmi kájọ gbára gbádùn ara wa nínú owó tíjọba Jámánì fún mi kí n bí happy kí n fi dúpẹ́ pé mo wà láàyè lénìí kí n fi bí happy fáwọn tèmi pé mi gan wà láàyè nínú tórótóró tí Jámánì fún mi kí mi náà fẹ́yìn náà bẹ́ẹ̀ kò ní bàjẹ́ fún yín àjọ ríra wa pé á bọ́ lọ wọn jọ kan tó bá pẹ́ títí akílò ló pè bàbá ibi tí wọ́n ṣe yóò ṣe bàbá lójijì táyà ẹnibọ́dì ọjà òjijì la bọ́ lọ́wọ́ ìjọba lóko ẹrú Nàìjíríà yà máa bọ́ lójijì ni tẹ́rù ọba everybody tí ó dàbí magic ẹ wò yá ṣe ń jà wọn ẹ̀ lénìí kódà ẹ wò ìtàn ara gbogbo nǹkan ti dàrú gbogbo everything kálukú wa ń ganu wọn á sọ àwọn bàbá wọn sọ gbogbo àwọn ẹni Ọlọ́run di ganuganu kì í kúkú ṣẹjọ́ bàbá wa táwọn lẹ́ ń ganu kì í ṣẹjọ́ wọn ṣé tìlú bá da wọn sọ pé àwọn ẹni ẹlẹ́ni ganu ẹ sọ àwọn ẹni Ọlọ́run di ganuganu ẹ̀ dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ sọ àwọn ẹni Ọlọ́run di ganuganu àṣà ganuganu wá gbòde ẹni tó sọ pé àwọn yẹn ganu ẹni tó kẹ́ mọ rí títì kọ́ mọ lọ kẹ́ mọ sọ lóko wọ́n sọ pé àwọn yẹn ganu wọ́n alágbe ni wọ́n sọ pé àwọn yẹn wọ́n ganu kiri bó ti tó ń gbé kíní tó ń ganu ìyá tó ń gbowó káàkiri alágbe tó láwọn kan ganu rubbish kọ́mọ̀ ṣe o Ọlọ́run níjọba ìjẹ́ fún gbogbo wa ojú òní tiwa ayé òní fi wá sí ẹ̀yẹ ayé òní sọ wá di ganuganu ẹ ṣé mo dúpẹ́.